àwọn àgbàlagbà ó free rẹ̀, àwọn àgbàlagbà ó ti owó sí ọ, àwọn àgbàlagbà ó lá ọ̀nà fún ẹ, àwọn àgbàlagbà ó dúró tí ẹ wọn ò ní jáburú ọkàn ọ́. ṣẹ́rí téèyàn bá ń lo ṣólẹ̀ tí ó bá lò mùlẹ̀ ń tan rẹ̀ ni. tó o bá ń lo ṣólẹ̀ papọ̀ mọ́ ìmùlẹ̀ yóò wá ranra wọn lọ́wọ́, àti pé ìmùlẹ̀ fúnra rẹ̀ gan máa ń mówó wọlé, ń máa ń ṣínà ibi tó lúkálùkù bá mọ̀ sí ni. kí lá lọ wá fún ìmùlẹ̀ yìí? á lọ wá kówó èdúdú ẹyọ kan báyìí tó pé, tí èṣe yìí tí wọ́n ti kó fún rẹ̀ àbí tí wọ́n lẹ orí rẹ̀ papọ̀. nítorí pé ṣe rí àwọn nǹkan tá à ń rà lọ́dọ̀ eléwé ọmọ bá a bá lọ jàǹgbà míì, àfi ká wò fínífíní ṣé èṣe yìí tí wọ́n ti lẹ orí rẹ̀ tó jẹ́ pé orí olórí ní bẹ́ẹ̀ ń bi òmíì, apá alápá ní bẹ́ẹ̀ ń bi òmíì. ara àwọn nǹkan tí ìjẹ́kógun fẹ́ ṣiṣẹ́ nìyẹn o. tí n bá lọjà, àwọn ará ọjà ti mọ̀ pé ẹ mọ̀ fún bàbá Òrìṣàtọ́lá, ẹ mọ̀ fún ní nǹkan tí ò pé, kò ní gbà á. níjọ́ kan mo ní kọ́ mọ́ lọ ra ewé ọ̀wọ̀ wá. ewé ọ̀wọ̀ àtewé tábà tó bá gbẹ, tí ìbá ìpínyẹn bá dá mọ̀ pé ewé tábà ní, ewé ọ̀wọ̀ ní, ìyẹn nífẹ̀ẹ́ dá àmọ́ yàtọ̀. wọ́n wá fún ọmọ ní ewé tábà, ewé ọ̀wọ̀ mo sì ní ó lọ rà wá. ọmọ lọ ọjà lọ yarí fún wọn lọ́hùn. kí ló tí a bá dé ewé mọ́, ewé ọ̀wọ̀ la jẹ̀ fẹ́ jó, ewé tábà wọ́n tà fún. ara nǹkan tí ń ṣe ìpalára fún oògùn ṣíṣe nìyẹn. bẹ́ẹ̀ kọ́ là ń lọ lónìí. a ó wá kó owó dúdú kan tó pé, tí èṣe tí wọ́n so pọ̀ mọ́ra wọn. tó bá jẹ́ pé orí tútù déédéé, tó bá sì rí gbígbẹ déédéé, ṣùgbọ́n àsìkò kó owó ìkọlà wà yìí, gbígbẹ náà lórí tí wọ́n ti pa, tí wọ́n rìsáàfù ni. a dẹ̀ wá dárí pọ́n 9. a wá òwú dúdú òwú funfun, a wò dídí atare kan. bó o láà ṣe jó? ṣẹ́rí ká ní kowé ní, ibi tí kowé yẹn kọrí síbi orí rẹ̀ ń, a máa wá tó adarí pọ́n 1 2 3 4 5 6 7 8 9. ṣẹ́rí tí ò jẹ́ ká mú nǹkan báyìí wá sórí atẹ́gùn mọ́ ni wípé òfin Facebook ò fààyè gbà á mọ́. now ẹ jẹ́ mú wá gẹ́gẹ́ bí ẹ̀sáǹpù báyìí. ẹ jẹ́ kí n já igi kí lórúkọ rẹ̀ yìí, igi rere yìí, ká ní ká ní kowé ní. now ká ní kowé ní, a wá mú adarí pọ́n 9 ní báyìí, kálá-darí pọ́n 9 ní nílẹ̀. kowé ní ibi tí kowé kọrí sí, a máa wá mú kowé, a máa fi kàn báyìí, a máa dì mọ́ lára pẹ̀lú òwú dúdú òwú, a máa dì mọ́ lára. ó di 2, ó di 3, ó di 4, ó di 5, ó di 6, ó di 7, ó di 8, ó di 9, ó di 10. ẹ rí wípé kowé àárín àwọn adarí pọ́n ló wà. ẹ rí pé kowé ní dèdè orí rẹ̀ ni wọ́n jọ wà on the same rank ni. ìrù adarí pọ́n yóò kọrí síbi tí ìrù kowé dúdú yẹn wà. a wá wé lówú dúdú òfúfú. adarí pọ́n yẹn ààyè ni òkè ṣòkú o. tó o bá lo òkú sẹ́yìn lè mọ́ gbéra tó. a wá gbé sínú agbada, a fòdìdí atare kan, a fi lé lórí. tá a bá wá fi lé lórí, ìlú tá a bá wà, tó bá jẹ́ pé Nàìjíríà ni, a wá gbogbo owó tá a ná Nàìjíríà, 100, 1,000, 500, 200, 100 naira, 50 naira, 20, 10, 5 naira. tó bá ti fẹ́ jó tán, a kó owó yẹn sí, a jó owó yẹn papọ̀ mọ́. tó bá jẹ́ wípé London ni wọ́n wà, tó jẹ́ pé pounds lẹ́ ń ná, ó lè má rọrùn láti kó gbogbo pounds yẹn sí. a wo pounds kan tó bá gbéra díẹ̀ nínú owó wọn, a fi kún. tó bá jẹ́ wípé Amẹ́ríkà ni tí wọ́n ná dọ́là, a wo dọ́là kan lára dọ́là tó bá gbéra díẹ̀, a lè lo $5, a lè lo $50, a lè lo $100. bàbá ti fẹ́ kí iṣẹ́ yìí ó gbéra sí, yóò dìtámì dọ́là tá a lò. tó bá sì jẹ́ pọ́rọ̀ wá lọ́rùn, gbogbo iye dọ́là tí wọ́n ná ká kó sí déédéé ni. a wá jó papọ̀,
gbogbo orílẹ̀-èdè tá a bá wà à lọ máa ń ṣẹ́ owó yẹn níbi tí wọ́n ti ń ṣẹ́ owó Nàìjíríà ni tá a bá ti fẹ́ jóṣẹ́ yẹn tán ládàá àwọn owó yẹn sí yìí máa ń da tọ́lọ̀ bá bọ̀ àṣírí yẹn gbogbo owó tí wọ́n ná lórílẹ̀-èdè yẹn ká jò papọ̀ tá a bá ti jó papọ̀ ogun ti dé bó o láṣẹ máa lò ó tó bá jẹ́ pé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti máa fẹ̀kọ́ tútù lò ó máa bu ẹ̀kọ́ òkèlè kan máa fọ́ ọkọ máa bu ẹbu yẹn sí tó bá jẹ́ pé ọtí lọ́rọ̀ Ọlọ́run máa fọtí lò ó ṣiṣẹ́ tó bá jẹ́ wípé omi lásán ló wù ọ́ lo rò pọ́rọ̀ Ọlọ́run máa fi lò ó ṣiṣẹ́ kò sí bó ṣe lo sẹ́yìí tí ò ṣiṣẹ́ kò wá sí bó ṣe lo tí ò rówó mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run iṣẹ́ bàbá mi Edward ni bólógùn kan bá filẹ̀ lọ́run láì ń ṣàṣàn rẹ̀ ń bi léèrè pé mo ló ti rákáǹtì tiẹ̀ ọ̀dọ̀ ta ló ti kọ́ ọ̀dọ̀ ta ló ti gba iṣẹ́ bàbá mi Edward ni mo fi mọ́ ṣàdúrà fún bàbá mi Edward gbogbo wà pé iṣẹ́ tí bàbá mi ṣe é lẹ̀ èmi gangan ò lè jẹ́ tán ọmọ ò lè jẹ́ tán ló já máa fọ́n káàkiri ayé gbogbo wọ́n tó bá wọn lo iṣẹ́ bàbá mi tó ń ráyè padà tó bọ́ ọlá mọ́ bàbá ṣàdúrà fún bàbá mi pé Ọlọ́run bá fọ̀run kẹ́ Edward o àwọn ọmọ rẹ̀ tó fi lẹ́kìn nǹkan mọ́ ṣe wọn káìsàn mọ́ ṣe wọn kí dààmú mọ́ jẹ tiwọn kí wọ́n máa rówó àdúrà yìí la nílò nọ́mbà tó pè mí sí ni fáwọn àkànṣe oṣólẹ̀ àwọn àkànṣe ẹ̀yọ́nú àwọn ìmọ̀lẹ̀ oṣólẹ̀ ìmọ̀lẹ̀ òkìkí nọ́mbà mi rèé 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383 ìlú Ìlọrin náà ni mo wà anyway àtẹ bá ń bọ̀ wá lù Ìlọrin tẹ bá sá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin ẹ gbé ọ̀kadà ẹni ilé epo Ibrolac lẹ́ ń lọ lágbo ọba tẹ bá ti dé ilé epo yẹn ẹ béèrè junction Olú guest house junction Olú guest house ní junction Olú guest house yẹn ẹ rí signboard mi níbẹ̀ Òrìṣàtọ́lá Ìfagbèrò Aba Medicine Limited fọgànáísà kan wà bẹ̀rẹ̀ gbọ́bọ̀ níbi junction Olú guest house yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ signboard mi Alhaji Hasan ọmọ Ẹdẹ lórúkọ fọgànáísà yẹn ẹ̀yẹn bẹ̀rẹ̀ ilé Ìfagbèrò ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ànídààmú ọkàn wọn balẹ̀ àròwó sáyé o àníná kan tá tó rí míì yóò dára fún wa o ọ̀pọ̀lọpọ̀ ń kọ́ ti iṣẹ́ mi wọ́n ń gbé nọ́mbà míì sí ọ̀fọlọ́run bẹ̀rẹ̀ gbogbo ẹni tẹ́ ń kọ́ ti iṣẹ́ mi ẹja bẹ̀rù Ọlọ́run o gbogbo ẹ lè ṣí àṣẹ mi sórí péjì ṣùgbọ́n kẹ wá kọ́ ti bí tí mo ti pe nọ́mbà kẹ kọ́ ti ẹ̀kọ́ kẹ wá gbé nọ́mbà yín sí impersonation ni wọ́n ń pè é ẹ wá gbé nọ́mbà olóògùn míì sí wọ́n mọ̀ wá heart on my in my absence ẹ jọ̀ọ́ o ẹni ẹlẹ́ni ò ní jíṣẹ́ wa o ọkàn wọ́n balẹ̀ o má fi péjì mi lù yẹn jìbìtì mọ́ o àǹfààní bẹ lórí YouTube mi Òrìṣàtọ́lá Ìfagbèrò Aba Medicine Limited Òrìṣàtọ́lá Ìfagbèrò Aba Medicine Limited àǹfààní bẹ ní TikTok mi náà ó ń bẹ ní Facebook Òrìṣàtọ́lá Ìfagbèrò Aba Medicine Limited ẹ like ẹ share ẹ comment ire o ire gbàngbà.